Africa Content TV.
ṣáṣẹ́ lórí ìwé fúláwà ni aláwọ̀ náà ṣe tán ẹ̀ka ń bí ìwé lára yàrá àtìlẹ́yìn lábẹ́ mi ṣe tán ó débi pẹ́kú ṣe ní ìwé ìkàwé pé ọ̀rẹ́ mi dáadáa tó ṣe dáa síbi náà tó ṣe síbi tí ó ní ṣe ẹ̀ lára yàrá àti ìbẹ̀ ló ti ṣe é ọlọ́jà tẹ̀ ẹ́ lára tó. Àwọn ṣẹ́wọ́n bẹ́ẹ̀ kọ́ ọ́. Àwọn tó ṣẹ́wọ́n. Àwọn Haúsá ló ṣẹ́wọ́n kó sọ. Báyìí mọ́ mi lọ́wọ́. Ọlọ́jà ìbẹ̀rẹ̀ àbíyá. Àtúwọ́n ṣe bẹ́ẹ̀. Ara àwọn ọmọ mi máa sọ̀rọ̀ tí wọ́n lóyà. Wọ́n pé tán. Aláàfin ọ̀gá ńlá. Wọ́n pè ọ́ tán. Akéwì fún aláàbí akéwì aṣojú ẹ̀ka ẹ̀mẹ́sì alélélu bàbá aláàbí láàbàkàrà àti wọ́n yá àpá sákèké àgbà abúlé àgbàká yàrá sí ní ọmọ mi kàṣà òní ìgbọ́tò ní ara àwọn ọmọ mi lákété ẹ̀kúlé àgbàká aláàbí akéwì fún ọ. Àwọn sábẹ́ ṣẹ́wé kọ́sọ́, báyìí mọ́ mi lọ́wọ́. Ọlọ́jà ìbẹ̀rẹ̀ àbíyá. Àtúwọ́n ṣe bẹ́ẹ̀. Ara àwọn ọmọ mi máa sọ̀rọ̀ tí wọ́n lóyà. Wọ́n pé tán. Aláàfin ọ̀gá ńlá. Wọ́n pè ọ́ tán. Akéwì fún aláàfin akéwì. Aṣojú ẹ̀ka ẹ̀mẹ́sì alélélu bàbá aláàbí láàbàkàrà àti wọ́n yá àpá sákèké àgbà abúlé àgbàká yàrá sí ní ọmọ mi kàṣà òní ìgbọ́tò ní ara àwọn ọmọ mi lákété ẹ̀kúlé àgbàká aláàbí agbẹ́gbẹ́ fún ọ. Ìjọba gbogbo la fẹ́ kú.